Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń kọ ìròyìn tí a ti ń sọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ pé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ohun tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún yín bí ẹ ṣe ń bá wa kálọ. Ojú tẹ̀sí fún wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel náà ní orúkọ títí èmi. Ìròyìn tí mo sì mú wá lónìí ni àwọn ajínigbé gbé àwọn ọmọ méjì nígbà tí wọ́n ń ṣe ìsìnkú ìyá wọn. Ìṣẹ̀lẹ̀ tó kún fún ìbànújẹ́ ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue níbi tí àwọn arákùnrin méjì kan tí wọ́n wà nínú ìbànújẹ́ ikú ìyá wọn ti ṣubú sínú ìṣòro míì. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe fi hàn, àwọn ọmọ ìyá náà múra láti ṣe ìsìnkú ìyá wọn nígbà tí àwọn ọkùnrin olóògbébọn kan dé sí agbègbè náà, wọ́n sì mú àwọn ọmọ náà lọ pẹ̀lú nígbà tí òkú ìyá wọn sì wà níbẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà mú ìbẹ̀rù àti ìbànújẹ́ bá àwọn ará ìlú pé ọ̀pọ̀ ènìyàn sọ pé kò rọrùn láti gbà pé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ ní àkókò tí ẹbí kan ti wà nínú ìrora ikú. Àwọn olùgbé agbègbè náà sọ pé gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ń sá káàkiri tí wọ́n gbọ́ ohun tó ṣẹlẹ̀. Díẹ̀ lára àwọn gbìyànjú láti pe àwọn ẹ̀ka ààbò nígbà tí àwọn míì ń wá ọ̀nà láti ran ẹbí náà lọ́wọ́. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ka ààbò míì bẹ̀rẹ̀ ìwádìí. Wọ́n sọ pé wọ́n ń ṣiṣẹ́ láti gba àwọn tí wọ́n mú lọ padà láìpẹ́ àti láti mú àwọn tó dá sílẹ̀. Àwọn aláṣẹ tún rọ àwọn aráàlú pé kí wọ́n má ṣe tán ìròyìn tí kò tíì jẹ́rìí ká. Wọ́n ní kí gbogbo ènìyàn jẹ́ kí àwọn ẹ̀ka ààbò ṣe iṣẹ́ wọn kí wọ́n sì máa fi ìmọ̀ràn tàbí ìrọ̀rùn tó wúlò ránṣẹ́ sí wọn. Ọ̀pọ̀ àwọn ará Benue sọ pé ìṣẹ̀lẹ̀ yìí tún fi hàn pé ó ṣe pàtàkì kí ààbò túbọ̀ lágbára sí i ní àwọn abúlé àti àwọn agbègbè tó jìnnà sí ìlú ńlá. Wọ́n ní àwọn ènìyàn fẹ́ láti lè ṣiṣẹ́, gbin oko, kí wọ́n sì ṣe ayẹyẹ tàbí ìsìnkú láìsí ìbẹ̀rù kankan. Àwọn olórí ìbílẹ̀ àti àwọn aṣáájú ìjọ sọ pé wọ́n ń gbàdúrà fún ìpadàbọ̀ àlàáfíà sí agbègbè náà. Wọ́n tún bẹ gbogbo ẹgbẹ́ tó ń bá ara wọn jà pé kí wọ́n fi ọ̀nà àlàáfíà yanjú ìṣòro náà. Àwọn amòye lórí ààbò sọ pé ìfọwọ́sowọ́pọ̀ láàárín àwọn aráàlú àti àwọn ẹ̀ka ààbò ṣe pàtàkì gan-an. Wọ́n ní bí àwọn ènìyàn bá ń fi ìròyìn tó pé ránṣẹ́ kíákíá, ó lè ran àwọn aláṣẹ lọ́wọ́ láti dá àwọn ẹlẹ́ṣẹ̀ dúró. Ní báyìí, ẹbí àwọn tí wọ́n mú lọ ń dúró de ìròyìn rere. Wọ́n ní ìrètí pé àwọn olólùfẹ́ wọn yóò padà wá sí ilé láìlábùkù. Ní ìparí, ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ìrántí pé ààbò àti àlàáfíà ṣe pàtàkì fún gbogbo ìlú. Ọ̀pọ̀ ará Nàìjíríà sì ń retí pé àwọn aláṣẹ yóò tẹ̀síwájú nínú ìsapá láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní gbogbo aráàlú. Èyí ni ìròyìn wa lórí ọ̀ràn yìí. Ẹ ṣé bí ẹ ṣe ń gbọ́ wa. Báyìí ni a rí mọ́ fún lórí ìròyìn títí òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.